of Ìlọrin lọ́lọ́ fi gbogbo ẹ̀ ràn morality lẹ́ ń gbọ́ yìí ìwà ẹ̀yin náà gbọ́ wò. ẹ̀mọ ìgbà tó fi ṣe ń kàrúmẹ́lì kí wọ́n tó kú láti kíyèsí ìgbà tó kú tán ó wà sáyé àbájẹ fúnfún sí kí wọ́n tó kú ìgbà tí wọ́n kú tán ọmọ kéwú ló jẹ́ fún ilé ká ọmọ kàmálì ni ṣéwú sọ fí yún láyé àlà àdábì bàbá mú fún ti ọmọ mú fún ti. tájú làdàbí làdàbíyá àdàbíyá ní tájú làdàbí wọ́n gbé làdàbí fún ṣéwú kàmọ́lì wọ́n fi làdàbí fáwọn àdàbíyá làwọn àdàbíyá fi ní làdàbí ṣéwú kàmọ́lì àlìyá dàbí bàbá mú fún ti tó fi mú. Alhaji Labaika òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ tí ò múre gbè mẹ́sìn lọ́lọ́run fi gbogbo ẹ̀ ràn ó lọ́lọ́run lálẹ́ gbè tó lè bá wa ṣe é ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí kásẹ̀tì ìwà tuntun látẹnu Alhaji Labaika bisimilayi kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ máa wò ó lókù. bákan náà Alhaji Labaika ń ṣàdúrà fún gbogbo àwa mùsùlùmí òdodo tá a lọ sí hajj. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni wọ́n jẹ́ pèrè tó jẹ́ wọ́n sunkún títí wọ́n pèrè lọ́sàn-án wọ́n pèrè lóru tó jẹ́ bóyá mẹ́ta wọn wíwá tí wọ́n wá láàgídí òbí bẹ nílé wọn ò tọ́jú wọn ebi ń pòbí wọ́n sì wá sí Mẹ́kà irú èyí ò dáa wọ́n mọ̀ jẹ́ òkàn mi títí láéláé ọlọ́run. morality lẹ́ ń gbọ́ yìí ìwà audio and video CD ti jáde marketed and distributed by Stability Music and Film Production shop 2 Mojosore CD Market Bọ́ládé Oṣòdì telephone 003-927-1651 tàbí 002-102-3090 ìwà from the stable of Stability ó ti jáde ẹ máa rà ó. nínú àwọn tá a sì rí tá a rí pé nínú fíìmù tí ń ṣe ó tó ká ṣàdúrà fún èsì nígbà tá a rójú yín lónìí. bọ́ọ̀ bá dáa bá ti wí náà ní. ìgbàkulẹ̀ bá ń ṣe bọ́ọ̀ bá tẹ̀ yín lónìí ẹ̀ náà mọ̀ kọ́wọ́ tẹ̀. wọ́n la yàká kùbà àti nǹkan kan ò ní í ṣe. àmọ́ ẹ̀dá ọ̀dà púpọ̀. ẹ̀dá ọlọ́run nípa yín jẹ́ gbogbo ọ̀nà. àmín. ọ̀rẹ́ ìbílẹ̀ sàn ló bèèlò tẹ́gbẹ̀ lọ́gàá mélòó àjọ pé ni èmi jẹ́ sàn ló sì wọ́n jẹ́ sàn ló bèèlò. insha Allah. ẹ̀dá pé torí ọlọ́run alájà báwùsá ẹnu tí yín náà tọrọ láwùjọ àwọn yíyan TV ẹ lè sọ̀rọ̀ ńbẹ dáadáa tí ó sì ṣe. ẹnu tí yín tọrọ ẹ kíyèsí àwọn ọmọ tí ń ṣe fíìmù yìí. ẹ kíyèsí wọn ẹ fiyèsí wọn o. fúráwà fún àti múra sí wọn lọ́wọ́. àti múra tá a bẹ̀rẹ̀ sẹ́ lórí wọn báyìí. àmúra lórí wọn báyìí. insha Allah wà á palẹ̀ mọ́. ọ̀pọ̀lọpọ̀ tí ká máa ṣe àríkọ́gbọ́n àwọn nǹkan tó bá lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tálà wọn yà sẹ́ni sí fún ọ lẹ́kọ̀ọ́. kò sẹ́kọ̀ọ́ kankan pẹ̀lú wọn. ẹ kíyèsí wọn. ẹ fiyèsí wọn o. àárín nǹkan gidi má àfi bí olè. bí olè bí à ń gbé báńkì. gbogbo àwọn aráàlú tá à ń rí nísìnyí. gbogbo àwọn tí ń kọ́ mú tàbí tẹlifíṣàn kọ̀dá. bí à ń ta fírí ọmọ lérí ọ̀kadà lérí fíìmù. gbàǹbà rẹ̀ ní sùn táwọn ìwú báyìí. kọ́dà bó ti pẹ́ fi kílò ha síbẹ̀síbẹ̀ náà kọ̀dá. kọ̀ọ̀dá. a rè é sùn kúta bí bílẹ̀ tí wàá bẹ̀ náà tó ará ó gbó kà. kò ní pẹ́ ká máa kí ni ọlọ́run máa ṣe níwẹ̀ lóbi ọkùnrin. ọlọ́run ní kọ́ dáa. ọlọ́run dáa. ọ̀rọ̀ yìí là ń sọ lọ́wọ́ politics wọn ní ká sọ̀rọ̀ bá ní Islam ọdún kẹjọ rẹ ní pélọ̀ àbí ẹ̀kọ́ ṣé mo lè bẹ́ẹ̀ bèrè kankan dáhùn. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ náà. ọ̀dà tọba fèlè nǹkan. adámbọ̀rọ̀ ló ń ṣe wá sí ní àyín lánàá ẹ̀yà kúmọ̀lá ẹ̀ bàbá àgbà àwọn bàbá adámbọ̀rọ̀ ló ń ṣe wá sí ní ìlànà bẹ́ẹ̀ la bá rí òjò kan lọ́ba sún fẹ́rẹ́ ní ìmọ̀ bọ́dá tó gbogbo níbi òbí rẹ̀ afẹ́fẹ́ máa fẹ́ a máa ń gbádùn lórí àwọn òbí ariwo náà ń gbọ́ òun àwọn ṣe bí àṣà àwọn òbí náà kó máa fi bá mi kàn fún wọn bá ti pariwo ẹ̀rọ bá gbé nǹkan òun ti dùn ká máa ń bẹ́ẹ̀ sí ní ariwo àti tí wọ́n rí lọ́pọ̀ àwọn láriwo níbi wọ́n ti ń bọ ẹran lọ́wọ́ síbi tí wọ́n ti bọnú ọbẹ̀ pé kí wọ́n fi rú ọbẹ̀ papọ̀ báyìí ni wọ́n bá rí bá sì kàn ní ẹ̀rọ ọ̀hún tó lọ́nkọ́ Allahu Salam. wọ́n tún tó bí ìṣẹ́jú bíi mélòó táwọn ti gádámù yìí lọ sáwò wọn wá fún lẹ́wọ́ ìpínlẹ̀ wò bí kí n jọ ẹnu ní o bí n jọ àpò ní ìmọ̀ ẹ̀kọ́ bá sí ń bẹ̀ ní wọ́n gbà lọ́wọ́ mi. ó lè sa wọ́n bá tún wá pè mí lórí fóònù bí àjòkó pé èyí ń pẹ́ àwọn rí wọn o nígbà làwọn tó rí ni o àwọn tó rí báàsì kan tó rí Muhammadu wà láàrin. sallallahu alaihi wasallam. nígbà tó di láàárọ̀ yìí ni wọ́n bá tún rí Allahu Akbar láàárọ̀. bàbá ṣé amúsàdé aláàtàlá ànìw ọ̀nà tí ó gbà kó láyé ikúkú bàbá ti ń ká wa lára yìí pé bàbá kú ọjọ́ eré wọn ti dàgbàdé pọ́lọ̀ ń ṣeun
àwọn àgbàlagbà bá wúlò ń jọ mi bí ọmọ èké ní rí ọ̀nà tí wọ́n á gbà lọ́lọ́ bẹ́ẹ̀ kálukú lẹ́rù àfogíjì ni pé bàbá kú ibo wọn lọ wọn ni wọn lọ mọ́lúdì nsaki mọ́lúdì wọn lèmi náà sì lọ sátọ̀dẹ̀ mo ní jẹ́ wàá sùn lọ ní kí n má gbà lọ́rin lọ. bàbá ọ̀sọ́ pọ̀ wọn lọ mọ́lúdì ẹlòmíì ọmọ wa béèrè nù làákàyè wọ́n ti dàgbà ọ̀yẹ̀ wọn ràn yẹn lọ ní ìmọ̀ àti ṣẹ́dẹ̀ wọn náà ti tó ọ̀yẹ̀ wọn mara kò yẹ kó tún jáde mọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ torárì fílà wọn. ẹlẹ́ẹ̀kejì ìbẹ̀rẹ̀ làákàyè ọmọ wa béèrè níbi tí mo bá tó lẹ̀ ẹni Ọlọ́run la sì pè wọ́n àfa ńláńlá sì ni wọn àwa rí ni wọn èrí kí ni mo wí wọn èrí kódà nábì gò rí òun gò rí. ẹni àkọ́kọ́dá o. Muhammadu mifitahu lifutu wakati misirki urusuli atima mukaddama Muhammadu mukudar wa damatinatu Muhammadu ya maliba Tijani bismillah Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ugulika wa laqati lima سواك ناس لك لك ولا أدي نساتك لمستقيم ولا آلي أقدري ومقدار العظيم سبحان ربك وبالعزة من يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. bàbá wa wí kòkó ẹkú ọdún àṣẹ ìṣètúnṣe lọ́dún ní ajẹ́ ọlọ́wọ́n má ṣe yí ìlẹ̀yìn kan tó kù tẹ̀wé ṣe tẹ̀ òfin dágbére fáyé. لزادتهم من إذهم أقدامه فوق الجبال إلى ما قام من وفلهم بيوبهم مثل الوجه فبجاههم وبإذهم طيب لنا عيش الحياة واختم لنا بالخير يا ما لنا رب سوى النبي محمد صلى الله عليه وسلم أبوابكم ولملا وإن اليوم إنه محمد 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 سراسر في أيكله وروراي مصطفى محمد صلى الله عليه وسلم محمد باب الله ما مثله قطن شهدت بأن الله لا رب غيره النبي محمد صلى الله عليه وسلم محمد محمود محمد أحمد محمد بشير محمد نصير محمد حبيب محمد نور لالك وهو محمد عظيم عظيم والكتاب الجلال. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سلام عليكم أبني ما سلام أني ما سلام
ẹ̀yìn jù wá sí láti sálámọ̀ kíkí tó lápọ́lẹ̀ jùlọ táwọn fi máa kíra wa lọ́jọ́ kìíyà ọmọ tí wà fáàmì dáadáa ṣé wà wíkòókò àfáàmì ni wà láyé ìbànújẹ́ oníkọ̀yìn láíláí àṣẹ tí ó ní tètè yé bó bá wọn lámọ́ ọmọdúró máa mi náà ṣé òun wà láì bàbá mi ni àfáàmì ni àròlé ànábì ni wà láyé ìbànújẹ́ òní ìbọn ìhà àfáàmì ni mo kí gbogbo èèyàn fàtẹ́ńbẹ́ níjòkó ó sàlámù aláìkùm warahmatullahi bẹ́nìkì àwọn làrólé ànábì ẹni bá àwọn àfà tí ó bá ṣàpọ̀lé wọn wà láyé irú wọn nìtàn bọ́fúnlọ́mọ́ kò lè sọpẹ́ abẹ́ni màsálàmọ̀ ẹ̀yìn afárá mo kẹ́yìn màmá mi dáadáa mo kẹ́yìn màmá mi wọ́n sátú làbí ìyá yìí mo fi kíkì àwọn àfá mi mo fi káwọn bàbá bàbá àtàwọn màmá tó ń bẹ ní kálẹ̀ lọ́jọ́ èní pé sàlámù alaykum sàlámù alaykum sàlámù alaykum ọmọ tí yé lórí nìkan ọmọ rẹ̀ ó kì í lọ́lọ́. látara bẹ́ẹ̀ akí bàbá wa ẹni wà síta retí ẹ̀yìn bú anábọ̀ Muhammad ẹni bá rí pé ìwọlé bàbá wa Buhari ọmọ Musa tó bá dùn mọ́ pé òjíṣẹ́ Ọlọ́run ló dé yìí sọ pé sallallahu alayhi wa sallam cameraman kó lọ sọ́hun bọ́ lọ́wọ́ ìkànnbẹ̀lẹ̀ ẹlẹ́yìn ò lè kó yìí àyín kálukú wa jẹ́ afárabọ́là akí bàbá wa ògo Ọlọ́run ògo Islam bẹ́ẹ̀ bá jáde ńlẹ̀ yín bó bá ti ga máa sọ fára yé pé bẹ́ẹ̀ ni Ọlọ́run ló pọ́n lé akí bàbá wa oníwà síta ń retí àfi ká múra dáadáa ó gba wátá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àfà yìí ọlọ́mọ fi àjẹwà lókù báyìí o. ṣé bá mi. anakumullah akí bàbá wa alwa'isul am iza akarama rahmanu abudan bi izzi torí bàbá kìyìn nísìn inú kí báyìí kì í mọ̀ lọ́sọ́dọ̀ yín lóko kó wá ní dákẹ́ ẹ̀dẹ́ ká mọ̀ kìyìn ní kàsídà kan ní bàbá wa yìí kókó gan náà padà wá kìyìn dáadáa bàbá wa mo sọ nígbà tẹ́ ń wọlé bọ̀ wá pé ògo ìsìlámù lọ́lọ́run ṣe yín tó já sí wípé wọ́n bí mi lé ọ lọ́wọ́ kọ́ lè yan bí sáyé tó bá ti hàn gbàpá Ọlọ́run ló ní ó hàn bẹ́ẹ̀ bàbá wa alimintikul am bàbá wa fadilata sheikh al-aj Buhari ibn Musa adamallahu hayatakum wa dawlatakum àdúrà kan tí ń ṣe fún yín tàbí lọ bí ètò tó kù ní wípé bójú bá ti fọ́ ilé ayé ẹ̀dá ló fọ́ bàbá wa Buhari ọmọ Musa bójú bá ti fọ́ ilé ayé ẹ̀dá ló fọ́ mọ yín nísìn inú kí báyìí kì í mọ̀ lọ́sọ́dọ̀ yín lóko kó wá ní dákẹ́ ẹ̀dẹ́ ká mọ̀ kì í ní kàsídà kan ní bàbá wa yìí kókó gan náà padà wá kì í dáadáa bàbá wa mo sọ nígbà tẹ́ ń wọlé bọ̀ wá pé ògo ìsìlámù lọ́lọ́run ṣe yín tó já sí wípé wọ́n bí mi lé ọ lọ́wọ́ kọ́ lè yan bí sáyé tó bá ti hàn gbàpá Ọlọ́run ló ní ó hàn bẹ́ẹ̀ bàbá wa alimintikul am bàbá wa fadilata sheikh al-aj Buhari ibn Musa adamallahu hayatakum wa dawlatakum àdúrà kan tí ń ṣe fún yín tàbí lọ bí ètò tó kù ní wípé bójú bá ti fọ́ ilé ayé ẹ̀dá ló fọ́ bàbá wa Buhari ọmọ Musa bójú bá ti fọ́ ilé ayé ẹ̀dá
ọlọ́run dákun máa pamọ́ lẹ́yìn wọ́n lákùránì wọn ò ní fààyè rìn láàyè. ẹ má lùlù sí i ìjọ mo ti dáyé mi ò ra lálùfà tó fọ́ lójú bálálùfà bá fọ́ lójú ìyàwó máa sá lọ lọ́dọ̀ rẹ̀ o ọmọ kéwù máa sá lọ lọ́dọ̀ rẹ̀ o mùrídìí máa sá lọ lọ́dọ̀ ṣéwù ṣe o tábà bẹ̀rẹ̀ pé kí nìdí anítọ́bá ìyàgbẹ́ mi mo ń tábà fún wọn o tábà bẹ̀rẹ̀ pé kí nìdí anítọ́bá fẹ́ jáde mo ń mú wọn ní náà ni o Sheikh Musa Buhari lọ́lá Kùránì wọn ò ní fààyè láàyè bójú bá ti fọ́ ilé ayé ẹ̀dá lẹ́fọ́ Musa bójú bá ti fọ́ ilé ayé ẹ̀dá lẹ́fọ́ Mọ̀lánà Sheikh Buhari ọlọ́run dákun máa pamọ́ lẹ́yìn lọ́lá Kùránì wọn ò ní fààyè láàyè. ẹni bá mọ iye ojú tó mọ iyì mọ́lẹ̀ tí o fẹ́ kí baba Musa kaba ni ẹmu ọbọ̀lẹ̀ afẹ́ gbọ́dọ̀ ni wọ́n ṣùgbọ́n wọn rí nàmá tí o fẹ́ kí irú ẹsẹ̀ sí baba Musa Buhari Musa kọ́ ni amina lẹ́ẹ̀kan náà. amina. bisimilahi inna atoyina. bisimilahi rahmani rahim. inna atoyina kalikawusar fasọ̀lẹ̀ lè rọ́bì kan ari inna siyani aka wàlẹ̀ ata. ẹ dákun láàrin ìṣẹ́jú márùn-ún alákìrò wa Tijani Agbárígidó mọ̀. má dala. ọmọ bàbá wa Agbárígidó mọ̀. inshallah. kí wọ́n máa bọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún kí wọ́n bá wa ṣe àzíkiri ká má bínú. láàrin ìṣẹ́jú márùn-ún torí pé bàbá oníwàásí ti dé. wọ́n ti dé. inshallah kò sí ní dáká wá dá wọn jókòó. ẹni tí sì ń lọ Ìlọrin yóò gba Ìbàdàn Ògbómọ̀ṣọ́ bàbá wa ti wá dé lọrin bolókù tó ń lọ. bẹ́ẹ̀ni bó ṣe rí nù. Ìlọrin ti dé àti dé lọrin. la ilaha illallah. àlùfáà wa Tijani Agbárígidó mọ̀. bẹ́ẹ̀ni. káwọn wa zikiri ká fi kí anabi Muhammad lára bàbá. láàrin ìṣẹ́jú márùn-ún básìkò ti gbà wá mọ́. básìkò ti gbà wá mọ́ ni. ká má bínú torí ọ. ó dẹ̀ ẹlòmíì ṣètò mi ta fún ìṣẹ́jú mẹ́ta. bẹ́ẹ̀ni. wàláyé ahlam insha Allah. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة تفتح لنا بها أبواب رحمتك ورضا والتسير وتغلق بها أن أبواب الشر وتعسير وتكون لنا بها وليا ونصيرا أنت ولينا ومولانا فيا نعم المولى ويا نعم النصير هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم olórí kó bá ń pariwo àná Muhammad ada ìkẹ́ ọlọ́run ọlọ́run kó bá Maulana Sheikh Tijani bàbá Maulana Sheikh Ibrahim bàbá Agbárígidó mà kíkí wọn mo fi kí bàbá wa tí gbogbo ayé wa pé wòlé ní Fadilatu Sheikh Buhari bin Musa ọlọ́mọsá járe yín pẹ́ o. pé ya Sayyidi ya Sayyidi ya Sayyidi ya Sayyidi ooo ya Rasulallah ya Sayyidi ya Rasulallah uzulu jami'il malikina bi abliya فهاقته ما لم يكذب بربها وجوبي فيافي في المعارف لم ترى فقد قاصر الأكتاب عن ترك شاوية بفضل إله الناس جل جلاله وحبي رسول الله طه نبيا ألفت يمينا إنني لا يحبني سوى الأسعد والأقص في حال بغضيا فقد علم الأكوام أني خديمه فوسلوا حبيب الله يلفى بوصليا وما قلت قولي مولاي رسول الله وما قلت قولي شاطئا متباتيا وما ماسني سكر يكيب عقليا فإن خطوتي خطوتي للأنام سعادة فلم يشك يوما من رآني وآتي يا سيدي يا سيدي يا سيدي يا رسول الله يا سيدي يا رسول الله جماعة
جودا هيبة وجلالا وأبصرت من زباجة وجمالا جمالك أنس هيبة ومحبة فأنت أتم المرسلين كمالا وكلهم هذا المكارم والأولى وما كالهمام الهاشمي خصالا محمد 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 يا خير الأنام وسلتي هباك إلهي ما يفوت مقالا وأنت وحبت البيد والسود فانتهى إليك خديم رام منك منالا وأعنيك خير العالمين وسلتي منيلي لدى اليوم رهيبين والا وتيمني حبيك سرت مجمجما على البار والأجواء روم وصالا فذكرت أوطاني وأهالي وأسرتي أجوب الفلا لم أشكك شكرا بقولا وقولا أو بيوف ومارة بباريس دار الفاسقين قسالا لعبد المليك القوم قد جئت مؤينا وما لندنا أبدي فأبقى خيالا بغير الحسين بشرك خادما رسول إله العرش وهو تعالى كرشي كلفت أهل مودتي هم نصروا دين النبي فعالا قد اعتصموا بالأبل أبل محمد كبارا وأطفالا نساء ورجالا ألا ما ألا مالك يا الله ألا مالك ألا الله ألا لا إله إلا الله ألا يا الله ألا رايم يا الله ألا مالك يا الله مالك رسول الله عليه السلام ẹjẹ gbọ́ kọ́lọ́ tóbi gbọ́ kọ́lọ́ tóbi dáadáa ni. Allahu akbar. ní báyìí ọ̀dọ̀ bàbá wí kókó là ń lọ àmọ́ ṣáájú bẹ́ẹ̀ ọ̀fà tí ó ké Kùránì yìí ọmọ bàbá wí kókó ni. Masha Allah. ó nà ní awwalul waladi. Allah. ó yẹ ká fi kọ́ wípé Kùránì lọ́ba láyé wọ́n nà máa sí. Masha Allah. bó ti fẹ́ kẹ́yìn sínú rẹ̀ ó mọ̀ ní pé mo fẹ́ ké Kùránì níwájú àwọn èèyàn yóò mọ̀ wípé ibi dáadáa lòún dé sí. Khalifa wa Ibrahimu Kùránì náà fi bí eléyìí ballo awi koko afa bisimilah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ibn Ibrahim Abdurrahman. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وأولئك هم المؤمنون حقا لهم درجات
كريم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم طاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. ẹyọ mú anabiwa Muhammad alayhi wa sallam. ẹ wo táfà yín wí bí tí ń wí ìkejì rẹ̀ tọ́jú kọ́mọ̀ ẹ̀hún náà wọ́n jọ ń kà á pẹ̀lú ra wọn ni. àbá wí kókó ẹ ti jèrè. wala hawla wala quwwata. wọ́n lè kí bàbá wa Buhari ọmọ Musa lẹ́ẹ̀kan sí. lẹ́ẹ̀kan tó kí wọn mọ̀ pé tó bá ń bẹ lára rẹ̀. ẹni tó gbá ẹni tó wọ jàlábí àlétí ńgbà tó bá gbé Black Maria àdé pẹ̀lú àwọn àmì ọmọ àpọ̀ gàámì ni. La ilaha illallah. bàbá wí kókó kí bàbá máa bọ̀ wá ẹ̀yin lẹ lè kí ẹni tẹ́ ẹ pè àwa yóò a lè kí wọn lóòótọ́ ṣùgbọ́n kò lè dàbí ẹ̀yin tẹ́ ẹ pè wọ́n gangan akí bàbá wa Buhari ọmọ Musa ibi tọ́lọ̀ tí ní kójú èmi àti wọ́n sẹ̀rin gbẹ̀yìn nílọrin ni ìgbà táwọn Isman National tí wọ́n ń ṣe program bàbá ló wá ṣe wá sí mbẹ̀ nígbà tí mo ké Kùránì tán mo wá kọrin Wàsíù Àyìndé kan lẹ́wọ́n á jẹ́rìí sí bẹ́ẹ̀ rírí tí mo rí yìí ìgbà tábà tó pàdé àràfà yẹn kọ́nà ń ṣe fún mi ọlọ́run ànábì wa Muhammad wala hawla wala quwwata. màálí siwaka. Allahu akbar. ya abibal qalbi màálí siwaka. iramul yawma musiniban ataka. اللهم صل على سيدنا وأبيبنا ورسولنا نبينا محمد صلى الله عليه وسلم. مصابيح الأنام بكل أرض هم العلماء أبناء الكرام. إبو في كل وادي فضيلة الشيخ بوهاري بن موسى كنور البدر لا بلا دمام. ìjọ́tí wọn àti ìmọ̀ ṣe fídíò ń jọ́nà tẹ́wàá kan ọ̀rọ̀ kan tẹ́ ní sí máa wà sáńkà bí máa wà sẹ́ńkà. bẹ́ẹ̀ni. wọ́n máa wà sáńkà bí ìfọ̀sínú mọ̀ ń jẹ́ ilé ìka fọ̀rọ̀ ilé yìí wọ́n ń jẹ́ fẹ́ ka bọ́ sùn dánù. ما صنع أنك دونه فترك يا واو إذا وحنه الله إواتم واو كي إن يلون للي الله بابا بان سواسي بيو بالا يا رمونا بلان بانا با تايك باتيه بيو بان نتاري با ولوفوني òfoni baba mo wá ń kí yín ẹ dìde kúrò lórí ìjókòó mo ń sọ yín ẹ má gbà lọ́wọ́ ẹ dìde ẹ máa náwó báyìí bí ẹ pẹ̀lẹ́ ẹ wá ń bẹ̀rẹ̀ fún àwọn àyà táwọn náà ń bẹ̀rẹ̀ fọlọ́hún. Allah ajẹ́pẹ́ lọ́rùn lọ́yìn lóòótọ́. ọlọ́run rán wọn o. Fadilatu Sheikh Buhari Ajikobi wọn. adamallahu hayatahu wa dawlatahu. wọ́n ajá ni Ajikobi wọn. Ajikobi wọn. kò sẹ́ni tí yóò gba ti yín. bí yẹn bá ń banújẹ́ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìbànújẹ́ ìlú sì dùnú lẹ́ẹ̀kan náà. ọlọ́run ló fi rán yín. Fadilatu Sheikh Buhari wọ́n lẹ́yìn àjẹ́ wọ́n lẹ́yìn lè jẹ nǹkan kan mọ́.
mo máa ń gbọ́ wá sí yín púpọ̀ wọ́n ní ẹ̀ lágbára bá lágbára ni ẹ lásọ̀rọ̀ kì ìwọ àbá tó ń bá gbára ẹ bá tẹ̀ yẹn jẹ́ ibà wọn kan ní dàlúrú yìí ó sì bá wọn wí àwa dúpẹ́ kò sí lára yín ẹ pọ́n wa lélẹ̀ ní ẹ pàtàkì wa lẹ́ni ẹ bàbàrà wa lẹ́ni ẹ ní tán lẹ́lẹ́ yó. àmín. máa gbé ọlọ́run tó ti ní kẹ́mi abẹ́. ọlọ́run tó ti ní kẹ́mi abẹ́. gbogbo àwọn àbá sọmúrú náà ń kí yín kése mi. ọlọ́run tó ti ní kẹ́mi abẹ́. aláìní bẹ́ẹ̀ máa kò ní ṣẹlẹ̀. láláìní bẹ́ẹ̀ máa kò ní ṣẹlẹ̀. títí ayérayé lẹ́ ó sì mọ̀ ọlọ́run tó ti ní kẹ́mi abẹ́. aláìní bẹ́ẹ̀ máa kò ní ṣẹlẹ̀. títí ayérayé lẹ́ ó sì mọ̀. akí bàbá wí kókó bó ti yẹ ká ṣe náà ṣeun. bẹ́ẹ̀ ni wá sí lọ́kàn báyìí. wá sí lọ́kàn báyìí. a'udhu billahi minash shaitani. حافظا وهو أرحم الراحمين. اللهم صل على البركة القرآن. وإذ يمكر بك الذين كفروا. ولا البركة وارا فيكو كتيم بمبي. ليثبتوك أو يقتلوك. agbára tó ní kan yín bàbá wa. أو يخرجوك. ọlọ́run ò ní fà yín lọ́ta lọ́wọ́. wayamkuruna wayamkurullahu. ẹ̀yin lomi tí gbogbo mùsùlùmí mú báyìí. wallahu khairul makirina. ẹ̀yin ló ń jẹ tí gbogbo mùsùlùmí ń jẹ pé ẹjẹ́ á jẹun ọlọ́run ká gbọ́rọ̀ ọ̀tọ̀ ọlọ́run. fàyè rabbi anan. ọlọ́run tí ò jẹ́ ká nábì oṣubú ń jọ́ kínní àná. falmaanu mu'ayyadun. ọlọ́run tó kún ànábì tó sì kún àwọn mùmí ń jọ́ kínní àná. wa ma limri'in illam tu'inu kifa'un. ọlọ́run ò ní padà lẹ́yìn yín láíláí. ilayka tawassalna bika Allahu awwala. ọlọ́run wọlé apẹ́ ìfìgbà kan dúró lórí wa awwalu ma yabda bihil abdu mawla. iṣẹ́ tó rí náà yín lè ń jẹ́. mu'izzun. ọlọ́run ò ní kàn yín lábùkù. muzillu man yasha'u biqahrihi. sami'un basirun kullu shay'in bimara'u. ya talibal ilmi wal islami siri lahuma. فيدا من الحصل ريان تزدهر. هذه السيارة والمغص التي حملت قد بصرني بما لا يدرك البصر. آمين. أبقاك ربي للإسلام تخدمه. آمين. دوما وبالحق على الأعداء تنتظر الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله. ẹ dákun ẹ jẹ́ gbogbo wọn sọ pé àmín. àmín. ẹni tí ó bá ju àmín lọ kó ní àmín. àmín. àwọn ọlọ́lá mi lè lọ́lá ju àmín lọ. àwọn olówó mi lè lọ́lá ju àmín lọ nítorí owó àmọ́ jọ wọn bá kú tán dowó nílẹ̀ á ṣe àmín bí sàárè yìí. àmín. níwájú ọjà sí pé kọ̀sẹ́ni tí yóò jù lọ. ẹja tún ṣe àmín lẹ́ẹ̀kan sí. àmín. bàbá wa alhaji àgbà ọlọ́mùbá kẹwọn. àmín. àfa àwọn ọlọ́mùbá kẹwọn. allahumma àmín. oníwàásí àgbáyé ọlọ́mùbá kẹwọn. àmín. àfa àwọn ọlọ́mùbá kẹwọn. àmín. bàbá wa lágége ọlọ́mùbá kẹwọn. àmín. àfa àwọn ọlọ́mùbá kẹwọn. àmín. àwọn tó ṣe gbogbo àwọn tá a kà yílẹ̀ lóbi wọn ọlọ́mùbá kẹwọn. àmín. òkú ẹnìkọ̀ọ̀kan àwa náà ọlọ́mùbá wa kẹwọn. àmín. bisimilayi kul huwa allah. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín. mo kí gbogbo àwọn àfa. ìjókòó wa lónìí lọ́dọ̀ Jamiu nílẹ̀ ìjókòó àwọn àfa ni. Insha Allah. ẹ wo àwọn àfa àti ikún yìí bámu ni. àti ẹ̀ ti ṣe wá rí báyìí táwọn àfa wa pọ̀ bá ń báyìí. mo sì kí ọ̀rẹ́ mi ìmọ̀ọ́kọ rẹ̀ ọ̀rẹ́ mi tó ké Kùránì fún wa dà. àfa wa Ibrahim ọmọ dáadáa. Ibrahim Awíkòǹkò lójú ọlọ́rọ̀ ẹ̀rí ó ké Kùránì pẹ̀lú confidence ẹ̀rù ọ̀bá. mo bá àfa wa Awíkòǹkò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. alhamdulillah. irú àwọn Ibrahim ọ̀hún wà tán kọ hip hop Ọlọ́run tí ó jẹ́ hip hop ó yàdọ̀ tí wà báyìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. àwọn tí ń sìn kọ́ Ọlọ́run jẹ́ wọn mọ́ rí ṣe. àmín. àmín. iṣẹ́ kálukú ni tọ́lọ́run yàn fún. gbogbo àfáà nílùú Ṣómólú pátá tá a wá lónìí mo kí yín púpọ̀ mo kí gbogbo yín púpọ̀ gbígbàdúrà Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ kálukú wa Ọlọ́run ní kakú. àmín. àmín. mo tún kí àfáà wa Awíkòǹkò lẹ́ẹ̀kan sí gbogbo àwọn àfáà kan bẹ ní wọ́n ju èmi àti Awíkòǹkò lọ àmọ́ wọ́n wá wá wípé tó àwa pàdé ọmọ ìyá wa àwọn náà ń bẹ láàrin wa ní. mo kí ẹ̀yin náà ọlọ́mọsàjọ́ dáa fún yín. àmín. ẹ̀yin alásàlátù mo kí yín Ọlọ́run ní fọ́ ìjọ náà. àmín. àmín. mo kí gbogbo àwọn ọ̀tọ̀kùlú tí ń bá ń bẹ ń jòkó Ọlọ́run jẹ́ dáa fún yín. allahumma àmín. àmín. mo kí àwọn ọlọ́hun wa ẹlẹ́ẹ̀kẹta lórí ilẹ̀ ayé àwọn ọlọ́hun wa nù bá a bá ti yọwọ́ Ọlọ́hun tá a yọwọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam tá a yọwọ́ àwọn àlùfáà tá a yọwọ́ Kùránù wàláyé àwọn sójà lọ́kàn àwọn lọ́kàn lórí ilẹ̀ ilẹ̀ ayé. ẹ wo wọn ẹsẹ gé wọn dúró lásán ni wọn ò gbé bọ̀ dání ẹni bá fẹ́ wá wájú yín bẹ̀ wọ́n nísìnyí ọkọ̀ máa wò kébò lè yẹn sí déwájú bẹ̀ wọ́n nísìnyí yọ wá fẹ́ lọ gba kọ́nà báyìí wá. àmọ́ àti ráwọn kan fín nígbà òsèpá àwọn náà ti wẹ̀ wò àrí fín ọba ìpá àwọn wọn dúró ní wọ́n pè kí ni ìbọn fíìsà lásán ni wọ́n kàn máa kọjá bọ̀ ni àmọ́ táwọn eléyìí kọ́ wọn ò tírẹ́ẹ̀nì àwọn eléyìí pé ẹ halẹ̀ mọ́ọ̀yàn wọ́n tírẹ́ẹ̀nì wọn pé ẹ pa wọ́n. ẹ pa wọ́n ni. ẹ̀yin náà wò yí tó wà wùdúdú ni a lè gbáyàn létí kéèyàn ọmọdé general lónìí nísìnyí. wọ́n bẹ lọ́hùn fún yín ntẹ́yìn náà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó ṣe fún yín. àmín. lágbára ọlọ́run promotion tó ga tẹ̀ ẹ́ retí ọlọ́run ó tà fún yín. àmín. wọ́n wá kí gbogbo àwọn atájọ́ máa kéwú
àfàwà Allahu wajud alwajud mo kí Allahu nuru ọ̀rẹ́ Ibrahim Awikonko Ibrahim Awikonko tí ń ké wúbọ̀ látàárọ̀ ń ké kuranu kálukú wò ń gbọ́ dákọ̀ Allahu nuru ni ó kọ́ mi nù Allahu nuru wàá jáde wàá náwó dógó ọlọ́run mo kí yín kúkọ̀ Sẹ̀mí Adémọ́lá mo kí ọ bàbá délé Bánkì Koko Zaria Bánkẹ́ Musi ó ní gbogbo wọn la rántí o mo kí Abbas Salahudeen mo kí Kun Fayakun èèyàn jẹ́jẹ́ tó lówó lọ́wọ́ gbogbo àwọn tá a jọ wá mo kí yín ẹ̀yin kan bẹ́ẹ̀ àní kí yín irú ẹ̀yin tá a dì mọ́ báàgì wá irú àwọn tá a kúrè nǹkan kan wọn á dì wọ́n wá ni. Adamallahu hayatakum. Àmín. mo kí gbogbo ẹ̀yin tí a tó yẹ kí pósítà lẹ́rìí lẹ́ fi wá mo kí yín gbogbo. ọ̀rọ̀ wa pọ̀ Insha Allah. wọ́n bi wá lọ́rọ̀ ní ká sì dáhùn. Ìṣèjọba Nàìjíríà kí lọ́nà. jábí wò nílẹ̀ ọ̀rọ̀ wa ò pọ̀ ní Ṣómólú lónìí ẹ bi wá lọ́rọ̀ ká sì dáhùn ká máa lọ lé ni à ń ṣe mólídì lé ni. Insha Allah. abanimá ìmàdáhàtù. madahatu Muhammadan bimaqalati. ẹ̀yin àfa ẹ farabalẹ̀. lakin madahatu maqalati bi Muhammadin. madahatu Muhammadan bimaqalati. لكن مدحت مقالتي بمحمد صلى الله عليه وسلم. لكن مدحت مقالتي بمحمد. ẹ̀sìn wa jẹ́ ńlọrin kẹ́gbẹ́ sallallahu alayhi wa sallam. مدحت محمدا بمقالتي لكن مدحت مقالتي بمحمد. لكن مدحت مقالتي بمحمد. إن قيل لي ما يشوكك في الورى. قيل لي ما سيشوكك في الورى فأقول إني عاشق لمحمد. فأقول إني عاشق لمحمد. الله أكبر. أدام الله حياتكم. الله أكبر. أدام الله حياتكم. الله أكبر إن دين محمد. الله أكبر. الله أكبر إن دين محمد. وكتابه أحوى وأقوم كيلا. وكتابه أحوى وأقوم كيلا. وكتابه أحوى وأقوم كيلا. لا تذكر الكتب السوالف عنده طلع الصباح فأطفأ الكنديل. لا تذكر الكتب السماء فإنه. أدام الله حياتكم. ọmọ wa wí tẹ̀lé mi. أدام الله حياتكم. لا تذكر الكتب السوالف عنده. لا تذكر الكتب السوالف عنده. ìtàgùrẹ́. أدام الله حياتكم. má jojú Awíkòǹkò ọdẹrùbọ Awíkòǹkò lèmi náà. لا تذكر الكتب لا تذكر الكتب سوالف عنده. لا تذكر الكتب السوالف عنده. طلع الصباح فأطفأ الكنديل. طلع الصباح فأطفأ الكنديل. طلع الصباح فأطفأ الكنديل.
Jamiu onílẹ̀ ní Sọ́fọ́lù tá a wá bá lónìí ẹni kì í sọ fún yín ìṣèjọba wa ní Nàìjíríà Jamiu onílẹ̀ fẹ́ dá ọ̀rọ̀ lẹ̀ ìṣèjọba Nàìjíríà àwọn wo ni àwọn ewúrẹ́ tá a gbẹ́lú lé lọ́wọ́ àwọn àgùntàn tá a gbẹ́lú lé lọ́wọ́ àwọn ẹlẹ́dẹ̀ tá a gbé Nàìjíríà lé lọ́wọ́ kí ni wọ́n ṣe àbíyín léèrè. Allahu akbar Allahu akbar inna dina Muhammadin. Orí afẹ́ tafanu ọ̀ wá ní dàkọ̀ Allahu akbar. Insha Allah baba. Ọmọ àgbẹ̀ Nàìjíríà tẹ́rì wọ́n yìí. Nàìjíríà lana rasun bila damadin. Ipa ẹnìkan ọ̀ka wa lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí ìṣèjọba rẹ̀ àwọn tí pa wá ká wa àwọn ni wọ́n dúró yìí wọ́n fọwọ́ lẹ́ràn wọ́n ń wo ìṣèjọba wa pé ń bọ̀ báyà á fìbọn lé yín dànù. Nàìjíríà lana rasun bila damadin. Máa wí délẹ̀. Nàìjíríà lana rasun bila samurin. Jamiu onílẹ̀ àbáwá wí góńgó ìṣèjọba Nàìjíríà níta bá wí ẹnìkan lè mú wa ọmọ Nàìjíríà lọ́mọ Musa ìjọba Nàìjíríà ẹsẹ̀ eré ọlọ́wọ́n san yín lẹ́san tọmọtọmọ. Nàìjíríà ọmọ Nàìjíríà lana akilun bila nafu'in. Gbogbo àwọn pẹ́ńsàn wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlòmíì kú sórí láyìn lérí 300 naira. Àwọn pẹ́ńsàn Nàìjíríà àwọn tó bá wa ṣeré lùwé débi aláàlá sí ẹ̀dẹ́ láyé lónìí ẹ wo bí wọ́n ti gbó túùtù kò yẹ kí wọ́n fowó ara wọn ra nǹkan mọ́ níbi wọ́n sin Nàìjíríà dé lérí àgbà 1000 owó pẹ́ńsàn ni wọ́n kú sí. Nàìjíríà ẹ wo orílẹ̀-èdè tá a láwọn aṣáájú tẹ̀lé wọn ò pé rárá. lana yadun bila nafu'in. Ìlú Nàìjíríà tá a láwọn aṣáájú tààrí náà wá tàn ní 24 hours kọ́mọ̀sẹ̀ yìí rárá ẹ wá ń lọ Ghana ẹ ń bá wọn ṣe wọ́n ríjọba wọn ṣe ẹ wá ń lọ Kútọ́nù ẹ ń bá wọn jókòó wọ́n ríjọba wọn ṣe omi ń gbé wa lọ lórílẹ̀‐èdè tiwa bójú bá rọ̀ ẹlòmíì ò sùn lé mọ́ ilé ọ̀rẹ́ ni ó sùn ẹ wò ṣèjọba yín ẹ wo bó ti dáa tó ọmọ Nàìjíríà. Nàìjíríà gbogbo ayé ní ń bẹ̀ ẹ wọ Amẹ́ríkà bí wọ́n ti tó tẹ̀ fi ń kówó wa lọ bẹ̀ wọn ò ní sókà ẹ wo sókà nìbàdàn lẹ́sìbúrẹ́sì odidi ẹ̀dá ẹ wo wọn rẹ̀ ta díẹ̀díẹ̀ ọ̀tọ̀lẹ̀ ni ó ga wọn ọ̀tọ̀lẹ̀ ni ó gérí ọ̀tọ̀lẹ̀ ni ó gé abẹ́ ọ̀tọ̀lẹ̀ ni ó gójú ara ìtàn ọ̀tún ìtàn òsì ọ̀tọ̀ lólówó tọ́ra agbárí òkú èyí tó ti gbó àti tuntun ọ̀tọ̀ lólówó tọ́ra orílẹ̀-èdè Nàìjíríà Jamiu onílẹ̀ o sì fẹ́ ká mọ̀ sọ̀rọ̀ tá a mọ̀ búyá láyà àwọn Nàìjíríà. Nàìjíríà lana aynun bila basarin. Nàìjíríà ti pa àwọ̀ wá kára wa mọ́. Ìlú Nàìjíríà bọ́mọ alágbára bá pààyàn àpagbé ni ẹ̀wòrú Nàìjíríà sẹ́lù ni bọ́mọ tàríkà bá pààyàn wọ́n á sì ní wọ́n yẹgi fún. Ìlú Nàìjíríà àwọn adájọ́ wa ọlọ́njẹ́ ọ̀dà fún wọn adájọ́ kan ọ̀dà tó adájọ́ Nàìjíríà wọ́n á sì dájọ́ béèrè bó ti yẹ kí wọ́n dá ẹ̀yin adájọ́ Nàìjíríà àdúpẹ́ ẹ̀jẹ̀lúwọ́ bàjẹ́ ọlọ́wọ́n san yín lẹ́san rẹ̀. Nàìjíríà lana rijlun bila nafu'in. àbá wí góńgó bẹ́ẹ̀ bá dé lu Saudi àwọn àfa wọn rẹ́spẹ̀tì wọn ìmáàmù wọn méjèèjì Sudesi àti Sureimu ọlọ́mọ alálùbáríkà wọn. Àmín. ẹ̀rí pé wọ́n yìí tó tírẹ̀nì àwọn kan nísìn àwọn náà ti ń kírun ọmọ kéékèèké ni wọ́n ẹ máa gbọ́ Kùránù wọn kíké bí Ibrahim Awíkókó ti kéwọn ọmọ kéékèèké ni wọ́n. ìjọba Saudi wa ń yọ owó fáwọn àfáà
orílẹ̀-èdè nàìjíríà làwà yìí gọ́fúnà wo lọ sanwó fáwọn àfa tó tiẹ̀ wá wò pé gbogbo lékéwù tó wà ní state mi àtòun wàhálà àtòun blackboard mo fẹ́ ṣe owó fún wọn 1 million àwọn tó bá jẹ́ èyí tó jẹ́ tó dúró báyìí tó ní compound tó ní gbogbo ẹ̀ ká máa fáwọn ní 2 million gọ́fúnà wo lẹ́ni tó ṣe irú ẹ̀ ní nàìjíríà ẹ wá lọ wo Kánò gọ́fúnà ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ ilé kéwú lọ́wọ́ àpọ̀jù ẹ wo iye owó tó yà á lẹ̀ fún ilé kéwú ọ̀nà wọn tí ọ̀dà wọn tún ṣe wọ́n ti ń tọ́nà tiwa sí nàìjíríà nísìn àwọn kan sì ń ṣe pé kọ́lọ́njì ó tún máa bàjẹ́ irú àwọn àwòrí àwọn fọgànáìsà ń pò sí nísìn pé yéé ṣe ẹ lọ́ọ́ ṣe nǹkan mí ẹ̀fọ́ náà lẹ̀ èyí táyà bá gbọ́n máa gbé wádọ̀ wákìlì àwọn oríjẹ tẹ́lẹ̀ ọlọ́njì ó da fáwọn ọmọ ìyá fọgànáìsà. àmín. nígbà yẹn sì ń tún ọ̀nà ṣe ìtọ́lọ́run bá múnú yín bọ́nà ti dá tó ìtọ́ bá lọ́ọ́ ṣe èsì fẹsẹ̀ gún kinní kan wọ́n sì gbọ́n omi àsìmú pọ̀npọ̀rọ̀ lọ́wọ́ aníṣojú kan ní bẹ́ẹ̀ wọ́n bọ̀ fi mẹ́ta kún òun náà gún mi ojú mẹ́rin la rí ń bẹ̀. wòye àtijọ́ wọn nàìjíríà ni. ìlú nàìjíríà kí ló ní wọ́n ṣe. nàìjíríà lẹ́nu àbátúmọ̀ bìlà fíkìrì. Jamiu onílẹ̀ ní Sọ́mọ́lú nàìjíríà ikùn ń bẹ lọ́dọ̀ wa ẹ̀wòkùn Jamiu bẹ́ẹ̀ bá tún lọ wòkùn ẹlòmíì ó bó ti Jamiu onílẹ̀mí lẹ́ẹ̀mẹ́jọ tó ṣe rẹ̀ gẹ̀dẹ̀ bá a ti níkùn ọ̀hún tó gbogbo ọmọ nàìjíríà àrífìrònú kí ni ó múlù wa gòkè láyé rí. nàìjíríà àbíkẹ́ mutí kẹ́sì jẹja gbogbo owó wa ẹ̀sí àtàríkà kílọ̀bù owó tó yẹ kó ọmọ nàìjíríà ọ̀nà ẹ̀já pásù dọ́là ọmọ nàìjíríà aláṣẹ nàìjíríà ẹ̀ máa fi owó dọ́là ẹ̀ fi nu owó epo ẹja ẹ̀ máa wá fi hàmàmúndíà nígbà àyà nínú kílọ̀bù ẹ̀ máa bá ń so aláṣẹ nàìjíríà ẹ̀ ṣe àdúpẹ́ ẹ̀ wo bí ẹ bá nàìjíríà wà dé àjìyàmọ́ rárá ìyà tá a jẹ wọ̀nyí ọlọ́wọ́n san yín lẹ́san gbogbo aláṣẹ nàìjíríà. nàìjíríà. àwọn kan mọ yọ lẹ́nu aláṣẹ wa ẹ̀sà àwọn ni kò sẹ́yìn ń bẹ̀. nàìjíríà. kò sí ẹ̀yìn ń bẹ̀. lẹ́nu aláṣẹ bìlà fíkìrì. àbá wí gbogbo ọlọ́run sọ̀rọ̀ báwọn sójà púpọ̀ bá bọ́n bá ní oògùn tí wọ́n bá gbẹ̀yàn dé báràkì wọn àlọ́ gbàgbé pé níta báyìí fẹ́ gbọ́dọ̀ ò ní rántí. ha la ilaha illallah muhammadu rasulullah. ọlọ́mọdé yóò ṣe àgbákò wọn eléri nù ẹ̀rí gbé bọ́ọ̀rọ̀ bá dàrú tán tí wọ́n bá kó wọn dé ibẹ̀ ó sì clear àwọn ọmọ kìnnì kan wọ́n ti wò pé ṣé ẹ pọ̀ tẹ́ ẹ̀ ń dá gìrì bọ̀ ẹ mú bí mẹ́wàá balẹ̀ bọ́ọ̀rọ̀ bá tẹ́ ni pé bọ́dà Rasaki ẹ padà wọ́n ti pa bọ́dà Lukman àwọn èèyàn ń wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ gbọ́lọ́hún tóbi àfa àwọn àlìfúlání ni anakumula ọlọ́wọ́ gbàdúrà yìí àfa àwọn ọmọkùnrin ni àfẹ́ yíyà ọlọ́wọ́ sórí ẹ̀ fún àlìfúlání ìmọ̀ rí bẹ́ẹ̀ àbúrò mi ni àmọ́ nǹkan ṣẹlẹ̀ ẹ sì gbọ́ lọ́hún tóbi ẹ̀jẹ̀ nù yín ó dùn ẹ̀jẹ̀ nù yín ó dùn àwọn àgbàlagbà lọ́jọ́kúlẹ̀ lọ́jọ́kú ẹ bá ń fún láyè tó dá ẹ dákun ó ti jẹ ọbẹ̀ ẹ̀rọ ti ṣe rọ́kọ́tọ́ ẹ ṣeun Allahu nurura ẹ bá ń kí dáadáa ó ti tán kò sí nǹkan kan mọ́ òun náà bá conference wojú agbóhá ni pé n tó ti tán. alábẹ́rẹ́ ilé wa nù nítẹ̀ gbá lọ́rọ̀ yà láàrọ̀ ọlọ́ba ń kẹ́ yà láàrọ̀ bá ń kẹ́ láàrọ̀ náà. àmín. ọ̀kan nù Khalifa Shehu Oníkìjì pani Allahu Akbar ọlọ́run jọ dáa fún yín bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ Shehu ẹ ní mo béèrè wọn ṣe ti gbọ́ ẹ gbọ́dọ̀ mọ́ jíṣẹ́ o
عباد الله جل الله عيننا بعون الله وكونوا عوننا لله حسنها بفضل الله بعهد الله جل الله عيننا بعون الله. لا